ààrẹ ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW lórílẹ̀‐èdè yìí Alhaji Musiliu Ayinde Akinsanya, ẹni tí ó gbayé mọ̀ sí MC Olúọmọ tàbí Olúòlúwa tàbí Ayédáadé, ó mà ti tú àṣírí orogún ẹ̀ tájọ́ jà sípò ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí, ìyẹn Alhaji Tajudeen Ìbíkúnlé Bárúwá, tí MC Olúọmọ sì ti jẹ́ kó di mọ̀ pé lẹ́yìn tóun lo gbogbo owó àti agbára òun láti sọ Alhaji Tajudeen Bárúwá láti sọ di ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí, ó ní ènìyàn wá padà ló ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹun níṣu tó bẹ̀rẹ̀ sí ni máa gbógun ti òun lásìkò tí a wà nínú ẹ̀ yìí. ẹ rántí wípé lẹ́yìn ìgbà tí MC Olúọmọ tó fipò alága ẹgbẹ́ onímọ́tò NURTW ìpínlẹ̀ Èkó sílẹ̀ ń lọ kọjá sí ìlú Àbújá lókè láti di ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí, ṣùgbọ́n lásìkò náà Alhaji Tajudeen Ìbíkúnlé Bárúwá òun ló wà ní ipò ààrẹ tó sì jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ń wá bí ó ṣe ṣe sáà kejì ni. Eléyìí ló jẹ́ kí Bárúwá kó gba ilé ẹjọ́ lọ wípé ọ̀nà tí ò lẹ́tọ̀ọ́, ọ̀nà tí ò bófin mu ni wọ́n fi gba ipò ààrẹ ẹgbẹ́ onímọ́tò NURTW lọ́wọ́ òun, tó sì jẹ́ pé ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́, ìyẹn National Industrial Court, ó ní ó ń dá ẹjọ́ náà. ṣá o, ní ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní Bárúwá kéde pé ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ òṣìṣẹ́ tí wọ́n dá ẹjọ́ tóun gbé lọ náà ti dá òun láre, tí wọ́n ní òun ní ojúlówó ààrẹ ẹgbẹ́ onímọ́tò NURTW àti pé kí MC Olúọmọ kó fi ipò náà sílẹ̀, ṣùgbọ́n tó ní MC Olúọmọ ò dáhùn o, ó sì ń tẹ òfin lójú mọ́lẹ̀ balabala. ṣá o, lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí ó kọjá yìí ní ọ̀rọ̀ bẹ́yìn yọ nígbà tí Bárúwá àti àwọn alátìlẹyìn ẹ̀ tí wọ́n ya wọ olú ilé ẹgbẹ́ NURTW lórílẹ̀‐èdè yìí ní ìlú Àbújá, tí a fagídí gba àkóso bẹ̀ tí wọ́n sì fagídí wọnú ọ́fíìsì MC Olúọmọ níbi tí wọ́n ti kó gbogbo àwọn àwòrán ẹ̀ tó wà níbẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò tó ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ tí wọ́n sì ń kó jáde síta. Kò pẹ́ táwọn ọlọ́pàá dé tí wọ́n padà wá lé àwọn Bárúwá tí wọ́n sì gbé Bárúwá lọ kó tó di pé wọ́n padà fi sílẹ̀. ṣá o, lẹ́yìn ọjọ́ kejì ní MC Olúọmọ ló gbà ṣàkóso ọ́fíìsì àti ilé ẹgbẹ́ padà, tó sì jẹ́ pé àwọn agbófinró ni wọ́n tẹ̀lé MC Olúọmọ láti gba àkóso ààyè ẹ̀. Nígbà tó ń tú àṣírí, MC Olúọmọ ní nígbà tí Tajudeen Bárúwá tó fẹ́ di ààrẹ ẹgbẹ́ onímọ́tò, ó lóun ní kó ipa ńlá láti jẹ́ kó di ààrẹ náà, ṣùgbọ́n ó ní báyìí ìdájọ́ ilé ẹjọ́ tó lọ́kùnrin náà ń gbé kiri tó ló fi ń sọ fún àwọn èèyàn wípé òun ní ilé ẹjọ́ dá láre, ó ní ìdájọ́ náà kò kan òun nítorí pé nínú àwọn tó pè lẹ́jọ́ kò sí orúkọ òun níbẹ̀. Bẹ́ẹ̀ ni MC Olúọmọ fi jẹ́ kó di mọ̀ pé nítorí pé àwọn Yorùbá nípò ààrẹ onímọ́tò kan, ó ní bí ẹ̀yìn ọba sì di ààrẹ, gbogbo àwọn alága ẹgbẹ́ ní ilẹ̀ Yorùbá ló gbọ́dọ̀ fọwọ́ sí i. Ó ní gbogbo alága ẹgbẹ́ bíi 5 náà ìpínlẹ̀ 6 tó wà nílẹ̀ Yorùbá ló jẹ́ pé òun ni wọ́n fòǹtẹ̀ lù, èyí tó ní ó ti sọ òun di ẹni tí ó di ààrẹ ẹgbẹ́ onímọ́tò tí yóò ṣojú apá ìwọ̀ oòrùn Nàìjíríà, South West of Nigeria tó jẹ́ ilẹ̀ Yorùbá.